ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ afurasí afiniṣètùtù ọlà kan orúkọ rẹ̀ sì ń jẹ́ Ifásọjí Àyàngbẹ̀san ní ìpínlẹ̀ Ògùn. afurasí náà sọ yìí pé ẹgbẹ̀rún lọ́nà ogún náírà ni òun ta ẹsẹ̀ ènìyàn tí wọ́n bá lọ́wọ́ òun. ìròyìn sọ wípé ní ọjọ́ tí wọ́n ṣekú pa arákùnrin ọ̀hún, wọ́n ní Ifásọjí Àyàngbẹ̀san ẹsẹ̀ rẹ̀ ló gé tó sì lọ tà á ní wàràǹṣeṣà. iléeṣẹ́ ọlọ́pàá ṣe àfihàn afurasí náà àti àwọn 12 míì tí ọwọ́ ṣìkún ọlọ́pàá tẹ̀ lọ́jọ́rú ní àná ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Ògùn, èyí tó wà ní agbègbè Eléwéran ní ìlú Abẹ́òkúta. àwọn ọlọ́pàá sọ báyìí wípé afurasí náà ó ń gbìyànjú láti fi mílíọ̀nù kan owó náírà kó fún ọlọ́pàá gẹ́gẹ́ bí owó rìbá, ṣùgbọ́n ọlọ́pàá ọ̀hún ọkọ̀ jálẹ̀ wípé àfi kí Àyàngbẹ̀san kó fi ojú kàtà òfin. agbègbè Ìlòtì ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde ni afurasí náà ń gbé. ó ní ọwọ́ ọ̀rẹ́ òun kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lukman ni òun ti gba ẹsẹ̀ ènìyàn ọ̀hún. Àyàngbẹ̀san ó ní ilẹ̀ ìsìnkú ni ọ̀rẹ́ òun ti máa ń hú àwọn òkú ọ̀hún tí yóò sì gé ẹsẹ̀ wọn. mo ra ẹsẹ̀ òkú ènìyàn tútù 2 ni, ṣùgbọ́n n kò lọ́wọ́ nínú bí wọ́n ṣe pa onítọ̀hún. ọ̀rẹ́ mi Lukman ló bá mi gbé ẹsẹ̀ ọ̀hún wá ní ọjọ́ tí ó wá tà fún mi. 2 sì ni ẹsẹ̀ tó kó wá. mo sọ fún un wípé mi ò ní ohun tí wọ́n ó fi ẹsẹ̀ ènìyàn ṣe, ṣùgbọ́n ó gbà mí nímọ̀ràn wípé mo lè lò wọ́n fún ètùtù ọlà kí ayé mi lè dára. mo sì gbà sí i lẹ́nu. nígbà tí àwọn ọlọ́pàá bi í léèrè wípé kí ló sún débi ìgbìyànjú tó ṣe láti fún ọlọ́pàá ní mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó rìbá, afurasí náà sọ báyìí wípé agbẹjọ́rò kan ló ní kí òun pèsè mílíọ̀nù 10 náírà láti lè bọ́ nínú ẹjọ́ tí òun kó sí, ṣùgbọ́n mílíọ̀nù kan náírà ni òun rí. ó ní ìgbà tí mo fẹ́ lọ fún agbẹjọ́rò náà ní owó láti fún àwọn ọlọ́pàá ni àwọn ọlọ́pàá ni wọ́n na ọwọ́ gan mi gẹ́gẹ́ bí ohun tó sọ. tẹ́yin bá ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe.